ìbéèrè tí ẹ bèrè lọ́wọ́ mi lóòtú náà mi lò sí púpọ̀. Yorùbá ní ìlú kì í wà kó má lò lórí. Bí ìlú bá ti ló lórí, torí bá ti dáa, gbogbo ara ni ó dáa. Túndé King tó jẹ́ creator of Juju, inú mi dùn pé mo mọ̀ bàbá àròkàn yóò bá àròbá náà bàbá àtàn. Inú mi dùn púpọ̀ pé ó tẹnu yín jáde lónìí. Kí wá ní kókó ibẹ̀ ni pé Túndé King ló create Juju music. Èmi ò rí ìdí tí gbogbo oníjùjú pátá tí wọn ò fi lè gbé Túndé King lárugẹ tí ó di gbogbo ìná ìgbọ̀n pé ókè o Juju music o olórí wa rẹ̀. Lórí pé kí ni ọwọ́ tí Agbájélọlá bàbá wa Barrister tó mú lè nígbà ayé rẹ̀ lè yóò ti mọ̀ pé Fuji ó padà lẹ́yìn sí dáadáa. Àwọn àgbà kan wà tí wọ́n dá Fuji ṣe ń bàálẹ̀ lẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ kódà wọ́n tó fi kọrin. Àwọn ọ̀kọ́mí onífújì kéékèèké wọ́n máa ń wọ́n wà síbẹ̀ wọ́n á kọrin wọ́n fi dá àwọn èèyàn lára yá kálukú lọ ẹlòmíín síbẹ̀ ògo bẹ̀rẹ̀ sí ní yọ. Débi pé nígbà tí wọ́n á rí àwọn tí ń jáde ilé nǹkan fújì tí wọ́n bá ti pàdé ẹ̀ lágbo yọ ṣàdúrà fún tó bá ti pàdé ẹ̀ ní lágbo yọ ṣàdúrà fún. Ṣé rí pé àdúrà náà tó mọ̀ bàbá Barrister ó dúró gẹ́gẹ́ bí àáfàá tó kọ́ ọmọ ilé kéwú lọ rẹpẹtẹ rẹpẹtẹ àmọ́ náà bá ti bẹ̀rẹ̀ sí ní sàlùbáríkà kò síbi tí wọ́n bá lọ wọ́n máa pò kìkì àáfàá wọn ni bẹ́ẹ̀ ni Barrister jẹ́ sí gbogbo àwọn onífújì padà. Tá a bá wà wò dáadáa onífújì náà ṣe rí oníjùjú pọ̀ gan. Ìgbàgbọ́ tèmi lè mú respect pé irú ẹ̀ tó jẹ́ Túndé King yìí káwọn oníjùjú náà dìde kán ní time kan tí wọ́n ó fún kẹ́bí remembrance tí òfin ní parẹ́ torí òòṣà tá a bá fi ran ọmọ ẹni kò lè parẹ́. Nísìn àwọn bàbá wa tí ó jẹ́ pé wọ́n wà ní ọ̀gbagadè tí wọ́n lè ṣiṣẹ́ yẹn nísìn tó yẹ pé tí wọ́n bá ti ṣe tí ò ti parẹ́ mọ́ ó kọ tí wọ́n náà ò lè parẹ́. Wọ́n máa tàtàrà wọn máa ṣe kí ni wọ́n máa fi gbórúkọ wọn. Ìdí rèé o ẹ rí i pé kò sí tá a bá ń sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ náà wọ́n jáde. Ẹ rí i pé bàbá tó bí ìyá ànábì Ìsá ó ń bẹ Ọlọ́run pé wọ́n lọ́n fún un lọ́kùn ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run padà fún un obìnrin tọ́lọ́run wá fún èyí ń wò bí tán inú ẹ̀ wá rí bákan Ọlọ́run wá sọ fún un pé obìnrin tí mo bí gangan ló kọ rí òbí ní parẹ́ ó rí tọ́ bá wáyé kò sígbà tí wọ́n bá ti rántí obìnrin wọ́n máa rántí ọkọ rẹ̀. ń bò sí tí ìyá wa Mọ́ríámù tó dáyé tó lóyún ẹ̀mí mímọ́ tó lọ sí pé ọmọ wọn gbajúgbajà kò síbi tí wọ́n ti dákọ ìyá wa Mọ́ríámù pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n ní dákọ bàbá tó bí fún. Irú ẹ̀ náà ló yẹ kí àwọn onífújì ni mo fi sọ pé oníjùjú ń sìn ó bẹ́tà kan emulate ìyá máa emulate ń tọ́ dáa because they are the first. So ìdí nù tí a bá tó wá wò náà tí a bá tó pò lórí jùjú a tún láwọn creator míì náà ẹ wọ ọrùn àwọn hip hop yẹn sì Tupac ní creator wọn láyé mọ̀ ẹ̀ ń kọ́ ń gbà náà lọ bẹ́ẹ̀ so gbogbo àwọn tí ń kọ hip hop ní ìsìn under kíni under kíni ni a wà ẹ wo reggae náà ló lórí gbogbo wa la mọ̀ deep down pé ọ̀gá reggae olórí reggae the king of reggae is Bob Marley. Ìlú ìwà ọmọ lò lórí èèyàn ò sì lè máa ṣiṣẹ́ kan ọmọ ní creator. Ní tí èèyàn ò fi lè jẹ́ kí n tí oní creator ẹ̀ kó ṣe kó parẹ́ ni pé kéèyàn máa emulate. Irú music mi ń sìn nígbà tí mo pè ní
tá a ṣe bẹ̀rẹ̀ tá a pè ní civilized music mo débì kan ẹni tó túmọ̀ sí fóònù ní grace music mo tún débì kan mo tún play bẹ́ẹ̀ nìkan ní tó túmọ̀ sí fóònù ní glory music mo tún débì kan ẹnìkan ní tó túmọ̀ sí fóònù wọ́n sábà sí oríṣiríṣi ń bọ̀ ya the music come to stand sí everlasting music ọ̀dẹ̀dẹ̀ tí ó gbórin mi tí ò ní rí pé ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ó dá dúró ni láàrin Fuji Juju tó ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n tó dọ́gbọ́n dáadáa mọ music rí dáadáa wọn lókè o ta ló máa gúùpù kínní ìbò ní lọ ọ̀dà highlight bá a ti ń sọ yìí náà aláwọn highlight àwọn tó ẹnìkan náà lọ kọ́kọ́ create highlight ní Nàìjíríà ní kódà kò jẹ́ foreign music pé wọ́n máa ń lọ bí wá láti Kòtónú tàbí láti ìdẹ̀rẹ̀ alọ́ ọ̀wọ́ sí ẹ̀bà ẹnìkan náà ni ó create ẹ̀. So any music tó bá ti wà created in that line mo ti jẹ́ kíní tí mo bá yín sọ̀rọ̀ wájú yìí sí mo jẹ́ everlasting music mo ti ní àwọn olórin náà tí mi sọ̀rọ̀ ẹ̀ ní everlasting band tí mo ti lọ play fún tí mo ti ṣàdúrà fún ó ń lọ náà nu tí ẹ bá ti create nǹkan kankan yóò rà àwọn èèyàn tí wọ́n mọ̀ bọ́ sábẹ́ rẹ̀ wọ́n mọ̀ bọ́ sábẹ́ rẹ̀ mo ti nínú olórin tó ṣe tó pé tiẹ̀ ní civilized Fuji under kìíní everlasting Fuji under kìíní èmi náà ló ti lọ. So the creator can start from somewhere but àwọn tó bá wà lọ́ndà kìíní yẹn ni wọ́n ìmọ́ta kìíní yẹn tí wọ́n ní jí ó kú. ẹ rí i pé gbogbo àwọn ọmọ tó fi lọ sórí ẹ máa ṣe economics tó fi lọ sórí any product tí wọ́n bá ń produce láyé ẹni tó bá ń produce tí iléeṣẹ́ yẹn ń lọ tí ó bá fẹ́ kí iléeṣẹ́ yẹn ó kú àwọn ọmọ rẹ̀ tó bá wà ń bẹ̀ tàbí tó fi dé sáré tàbí tó dára àta sánà bá ti wọ bẹ̀ and wọ́n rèsì kìíní yẹn when did that very person know more. So ní Juju line kò sẹ́ni tí ó lè believe pé Tunde King ni the creator of Juju but ọ̀rọ̀ Ọlọ́run ni kò sí rírọ́ lọ fógún ọdún òdodo ṣe kí ni lọ jáde lọ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátá àtọmọ bàbá mi tá à ń kọrin the music world ní gbogbo àgbáyé torí ní ìsinú oṣù yìí on the 21 on the music day 21 of June the music day so all the musicians lágbàáyé a máa kóra wa jọ sáwọn àmì kọ̀ọ̀kan aláǹṣe music day music jamboree wọ́n ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ṣẹlẹ̀ nìbàdàn wọ́n ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ọjọ́ 31 ni màá bọ́ sí but no matter any segment music téèyàn bá ń play tó bá ti ní originator gbogbo èyí tẹ́ wà lábẹ́ originator ẹ sọ́ di kan ó di festival so kò jẹ́ bí ọ̀rọ̀ ti music bí ó ṣe lọ báyìí èèyàn wà kọ́mọ̀ lọ́gàá o ọ̀gbẹ́ni tó o bá ti mọ̀ pé lágbára báyìí lọ́gàá rẹ̀ tó o sì fẹ́ kí n tó gbé dání kó tí o bá ti jí ó kú wọn náà lè kú pẹ̀lú ẹ̀. èmi believe níbi tí àwọn adìrẹ àwọn ọ̀tọ̀ kú nínú Juju music tí wọ́n ti dé lónìí yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tí wọ́n lásán gan tí wọ́n bá kọ́ yá ẹ fọ́lọ̀ ẹni báyìí tó jẹ́ originator wa Juju ò lè parun láéláé èmi ìdìbò àná olóòtú. So in music lẹ́yìn àwọn highlife bíbá àwọn bàbá wa Fatai Rolling Dollars so to the Juju music so tábà ti múrò àwọn bàbá wa the two top giants irú Chief Commander Ebenezer ìyẹn bàbá wa àti King Sunny Adé so tábà ti mú àwọn méjì yẹn àwọn yẹn lè mú rò pé ìmọ́lẹ̀ yẹn lè wọn bá wọn atúlẹ̀ ráà míì náà tí wọ́n tún máa ń pa ẹ̀ o ṣùgbọ́n tẹ́mọ̀ irú music báyẹn irú ẹni tó jẹ́ originator yẹn kò yẹ kí kinní yìí ó kú even nǹkan ó yẹ ká máa rí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá interview olórin nígbà míì tó jẹ́ bí Juju line yẹn tí ó lè sọ pé kódà gan iṣẹ́ tí mò ń ṣe yìí o ẹni tó jẹ́ creator rẹ̀ ò nìyí o torí ó kù kò lè gògògò kọ́mọ̀ níbi tó ti wá so that is my own expectation so in that field. kí lè wá lérò pé ó lè fà á tí orúkọ Tunde King òbí máa generate láti 1920 1930 wá di àbíká àwọn nínú Juju music industry
ìdí wá di àsìkò tó wáyé pé inú ìwé ìtàn láti wá ń ba wípé òun ló kọ́ kọ jùjú. inú mi dùn ìtí ẹ̀ sọ wípé education is the best legacy yẹn ló fi jẹ́ pé education is the best legacy tó jẹ́ pé màá kọ màá kà ó ṣe pàtàkì. Ẹ wo 19 tá a dárúkọ yìí ọ̀nà ti jìn 1920 ṣẹ́ríkọ́nà ti jìn. So irú èyí tó gbé wa mọ̀ pé Túndé King is the creator of Juju music ó ti lákọọ́lẹ̀ ni. kódà nínú àkọọ́lẹ̀ wọ́n sọ pé ọ̀gbẹ́ni Túndé King wípé ó ṣeré fún Ṣapara wọ́n sì yẹn ní Ṣapara ní Èkó ní ọdún 1935. Can you imagine? mo rò pé ní 1935 yẹn àwọn bàbá wa fi ẹ̀sùn ní sáwò pé King Sunny Adé bóyá wọ́n ti bẹ̀rẹ̀ music lásìkò. àwọn bàbá wa ńláńlá wọ́n ti bẹ̀rẹ̀ láì gbogbo àsìkò yẹn. èmi mọ̀ pé wọ́n ti wà ní line of music torí tí wọ́n bá ní kí àwọn bàbá wa méjèèjì nìsín kán wá pọ̀ tán ẹ̀ẹ́dà pé lérí ọ̀pọ̀ ẹ̀wọ̀n orú èjì èmi náà nìsín àwọn ọmọ kan náà wà lábẹ́ tí wọ́n ń kọrin bọ̀. Adáwọn kan wọ́n hàn gbò àgbáyé ọmọ wọn wọ́n sì ṣe ń táyé ṣe nínú ẹ̀. Adáwọn kan tó yẹ pé wọ́n ra máa hàn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni gbogbo téèyàn sì wá sí láyé náà wọ́n ṣe ń bẹ̀ tó ìrìnàjò yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n tẹ́mi kan wò ni pé láti yẹjọ́ yìí tí ẹ bá ṣe wípé ìtàn ń wáyé wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ ìrìn ẹ̀ bà kárí lórí kíní pé Túndé King is the creator of Juju. Ní tó lè fà á rè bá méjì ni bí wọ́n ṣe jẹ́ creator yẹn àwọn èèyàn lè mọ̀ wọ́n ní creator of Juju kọ́ mọ̀ ṣe record. Ṣé o pé tí wọ́n bá ṣe record máa ń jẹ́ kéèyàn kó fly high ni tí wọ́n bá ṣe record ìyẹn lè kí ilẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ṣe record tí wọ́n fáwọn stations ò bá play rẹ̀ kò lè jẹ́ kó ṣe kínní. Ṣùgbọ́n jẹ́ pé kò sí bóní Juju ó ṣe pọ̀ tó àwọn olórin àmàrà wa àti oníjùjú àti highlife because different occasion láti máa ń pàdé with different music àti gospel ni àti muslim come ni bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí máa ń fa kí record die off nìyẹn. Ṣùgbọ́n tá a mí wà ẹwọ́rú bàbá wa Fẹlá Aníkúlápó wọ́n pilẹ̀ sọ pé ká má play record lórí kíní ni wọ́n bá ti ní remuneration kan tí gọ́ọ̀mẹ̀ntì tí ìjọba àmẹ́tí rédíò ṣe sanwó fún wọn gbọ́dọ̀ play record lẹ́fí pé ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ orin tí Fẹlá wá sí Fẹlá Aníkúlápó bí wọ́n ṣe kàn rìn tó lẹ́kùn gbogbo àgbáyé lọ́mọ so ọ̀nàbà. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa originator gbọ́dọ̀ die off like that. Ẹni tó jó lórí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ti dìde gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa rí bá yín máa jẹ́ kí ọmọlẹ́yìn ọ̀làlùbáríkà ní kátùbọ̀ tó sì dáa. Ọ̀gá mi ni báyìí ẹni báyìí ni originator. Ẹ jẹ́ fún yín láwọn àpẹẹrẹ kan. Ẹ wo bàbá wa Síkírù Àyìndé Barrister. Ẹ bá ti lọ wo most of the stage play wọn ẹ lọ wo dáadáa. Ibi wọn bá ti dúró báyìí bàbá máa ń wà fitted. Á fún wọn ní àtọwọ́ agbára ló bá máa fún wọn á fún wọn tán ni. Ẹ gbé gan tí wọ́n mọ̀ dá yín lọ́rùn. Ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn ńgbà náà ní táìmù tí wọ́n ń lò yẹn ẹ lọ wo àwọn aṣọ tán ọmọlẹ́yìn máa ń wọ̀ gbà mí. Ìmí ń bára mu o ṣùgbọ́n ẹ wo ifun nǹkan ọmọ onífújì ó dìde nowadays kọ́ ṣẹ̀ṣẹ̀ dìde kọ́mọ̀ ti ṣẹ̀ṣẹ̀ kọ́kàn lọ stage. Ó lè mọ́jọ́ náà ló fowó ra aṣọ sáwọn ọmọlẹ́yìn tí wọ́n wọ̀ lẹ́yìn o ẹ lọ wo costume tí àwọn ọmọ onílù yẹn àtàwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n wọ̀ ó máa bára wọn ló máa ráì. Aṣọ míì tí wọ́n wọ̀ ńgbà míì gan ó tún lè lékú ju ti ìtọ́gọ̀ wọ̀ lọ. Tẹ bá wò dáadáa rí i pé ní tí mo fẹ́ fàyọ láàrin ni pé iṣẹ́ ọwọ́ the creator of Fuji bàbá wa Barrister nìyẹn tó ti ṣe é lẹ̀ pé kí Fuji ò ṣe kí ni kó máa gòkè àgbà tí kò sì máa dá sí i. Ẹ rí i pé ń dáṣọ tuntun ń gbogbo ìgbà ni ṣẹgẹ́ nìsín so àwọn tí wọ́n sì ń dáṣọ tuntun ń ro gbogbo ìgbà ó dandan káà náà máa gòkè. So if Juju music can be like that wọ́n pẹ̀ tí wọ́n bàbá wa King Sunny bàbá Ebenezer òbí King Sunny Adé nínú lóòótọ́ bàbá yìí ló ti kí ní ọkọ̀ gbogbo ẹ̀yin oníjùjú ọyẹ sọ́mọ wọn there must be a meeting there must be this and that then èmi ò rí reason tí wọ́n ò fi lè commence tí wọ́n fi máa ṣe lọ́dọọdún
tí ó sì fún lárugẹ. Ibi mo láìkí bàbá wa King Sunny Adé yìí wọ́n sọ wà sọ́mọ́ mo fẹ́ sọ̀rọ̀ wọn náà èèyàn tó dáa ni wọ́n. Ibo mi wà tí wọ́n bá pèjọ musician bíi P-Man ní nǹkan àwọn P-Man yẹn ẹgbẹ́ ọkọ̀ ọdún musician one tall of you to be there kí nìkan ẹ máa rí bàbá King Sunny Adé o kò ní léètì débẹ̀ o. Ọ̀rọ̀ ẹ tiẹ̀ jọ mí ọ̀rọ̀ bàbá ń jọ mí lójú ńjọ́ kan a lọ ṣe musical summit kan ní National Theatre. Ìgbà yẹn ni bàbá wa Fatai Rolling Dollars wà láyé. Ìgbà yẹn ni Charles Oputa Charlie Boy ìgbà yẹn ló wà ní P-Man president. Bàbá wa King Sunny Adé was there with humble. Bàbá yìí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Even most of àwọn upcoming musician míì tó jẹ́ artist tí wọ́n bá pàdé irú bàbá lójú agbo music owó ẹ̀ ṣe. So they came there. Later ni bàbá wa Fatai Rolling Dollars ní wọlé dé later. Ibẹ̀ yẹn turn out ni. Àdúgbò ta èmi ọmọ bíi ẹrú bàbá àti rírà wọ̀ yẹn o. So irú bàbá wa King Sunny Adé yẹn èèyàn ni wọ́n. Ṣé irú bàbá àwọn authorize pé this is for juju music ní ẹ wá rò pé kò ní mú ó máa mú un down to the tone. Àbí bàbá wo òbí ni à sọ̀rọ̀. Ibi tí bàbá wo òbí bá ti sọ̀rọ̀ kọ̀sẹ́ni tó lè kó dànù. Kọ̀dẹ̀ tí tó jẹ́ irú wa máa sọ ọ̀rọ̀ ẹni pé we are all musicians. Bàbá náà jẹ́ fáwa. Àwa sì tún kéré sí wọn in music. So but we are all musicians. Bá a sì lè jẹ́ kí music kó di kan oṣù. Tó jẹ́ pé àwọn ọ̀kọ́ mi sún ọmọ wa gan yóò mọ wọ́n láti ṣe in various fields in music. So that's the thing. So anything tó bá jẹ́ creator ẹni tó create nǹkan àgbẹ̀ kí kálukú kẹ́nìkan tó gbogbo ṣe product yìí kí product tó wà acceptable ẹ mọ̀ pé product yẹn kèé ṣe ìrìn àjò ọjọ́ kan o nǹkan kì í bẹ̀ o kó tó wá mọ̀ dallas kó tó wá mọ̀ kó tó pé kìíní ń bá fún àpẹẹrẹ ń tẹ́ẹ̀fì mọ̀ bẹ́ẹ̀ ẹ wọ express Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ sí 2 goes 2 comes ni ẹ̀gbọ́n kan sì dé wọ́n ní kò yẹ kó rí báyìí wọ́n tún gbòòrò ẹ̀. So if the originator tí wọn bá originate irú yẹn ń gbà yẹn kí làwọn tó fẹ́ expand ẹ̀ kí ni wọ́n fẹ́ sí ìwé ìdìbò àná olóòtú. Nínú ìwòye tèmi mo rí pé a máa ń rí àwọn ọmọ kéékèèké ní Fuji. Kódà ọmọ tí ò ju tó ṣe ń jáde bóyá primary school àti kó sì wà primary 1 a máa practice to be a Fuji musician lọ́jọ́ iwájú ẹ ti máa rí àwòkọ́ṣe Fuji lára ẹ̀. Wọ́n á wòye pé ní ìrú àwọn àwòkọ́ṣe bẹ́ẹ̀ lára àwọn oníjùjú kéékèèké kí jùjú mo fẹ́ máa kọ lọ́jọ́ iwájú bí àwọn tó Fuji ṣe máa ń kọ lọ́jọ́ iwájú àwọn tó bí èkó bí ṣe ṣe. Olùkọ́ tí mo sọ olùkọ́ tí mo dáadáa kábà fẹ́ sọ̀rọ̀ jùjú ní ìsìn báyìí à á sọ̀rọ̀ Sunny àti Òbí lọ́wọ́lọ́wọ́ báyìí mi rò pé ẹlòmíì tí wà tá tó lè sọ̀rọ̀ Ṣínà Peter tábà ní ká sọ̀rọ̀ kò bí mi rò pé gbogbo ara kọrin mọ́ àbí àwọn èèyàn bíi Dayọ̀ Kújọ́ rẹ̀ tó jẹ́ jùjú àdúrò wọn mọ́. Dayọ̀ Kújọ́ rẹ̀ ti lọ wọ́n ti wà wọ́n ti papò rẹ̀. So irú àwọn Àwùjá Bello náà wọ́n dàgbà àwọn náà ṣe ẹ̀kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Irú àwọn yẹn tí à ń gbúrò wọn àgbúrò wọn mọ́ àdẹ̀gbúrò upcoming jùjú musician lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló fà á. Inú mi dùn. Ní tá à ń sọ náà ni pé we are talking of originator. Tí àwọn tó wà lẹ́yìn bá ti gbé originator ga iná tẹ́ ẹ dà wọn ò ní kú. Tẹ̀ lórí ti Fuji tẹ́ ẹ sọ pé àwọn ọmọ wọn máa ń prefer láti bẹ̀rẹ̀ Fuji tí wọ́n sì ṣe kínní. Now kémi tó sọ tí mo fẹ́ sọ tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ if any musician tàbí ọmọ kan bá dé nísìnyí pé òun fẹ́ ṣe Fuji the instrument is local kó tó become international. Local tí mo mí ní ẹ mọ́ sí mi gbọ́ o. Let me trace back tí mo sọ ni pé Bonzue ó sọ̀rọ̀ kan jọ kan Adéwálé Àyùbá ó sọ̀rọ̀ kan jọ kan kí ni Adéwálé Àyùbá sọ ni pé ó ní when I wanted to start my Fuji music ó ní mo lọ ra sakara àti omele I started
o ò lè ra sákárà tó mele kọ́ lọ́ọ́ fẹ́ kọ jùjú gbogbo ohun tó mú jùjú dání foreign useful gadgets ni bí jìtá piano àwáyà aquatic wire bẹ́ẹ̀ drums tó lò yàtọ̀ electric drums are you getting me so n ló ní jùjú ẹ worú ọ̀dọ̀ tiwa náà ní irú like type of music ní ìsìn o ò lè sọ pé báyìí o ò ní ọ̀dọ̀ pẹ̀lú ti lọ́ra sákárà àti omere o ti bẹ̀rẹ̀ music nù kò ṣeé ṣe bẹ́ẹ̀ so foreign useful gadget ló lò fún ìdí tó fi yàtọ̀ nu wọ́n sẹ́ mọ̀ pé from local instruments to foreign one kí ni bàbá wa Síkírù Àyìndé Barrister ní apply brain yẹn tá a bá mú kínní ilé mọ́ tá a mú electric drums mọ́ music yóò yíra padà so ló fi di pé tó wà acceptable to the whole world today so ìdí nìyẹn like irú highlife náà ní ìsìn bó o bá tiẹ̀ lo local kínní wa kò sí bó o ṣe fẹ́ kọ highlife tó ní lo saxophone tó ní lo trumpet tó bá ti dìrọ̀ highlife guitar and co bass guitar and so on and so forth so ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn tó fi ṣeé ṣe ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ni pé torí pé Fuji ti ní originator tiẹ̀ wọ́n ti dá mọ̀ ló jẹ́ kí ṣọ̀kan yẹn ó wà òkè ẹni tó sì create Fuji ó ti ṣiṣẹ́ rẹ̀ sẹ́yìn ó ti ṣe lé ìgbà tó sẹ̀sùn lórí iṣẹ́ àbọ̀jáde ẹ̀ lórí tẹ bá wà nínú ìwà Muhammad sallallahu alaihi wasallam nígbà Ọlọ́run gbẹ́sìn lé lọ nígbà tó bẹ̀rẹ̀ it started from home wẹ́rẹ́wẹ́rẹ́ àti ilé láti kẹsàn-án òde charity begins at home ọbẹ̀ sí ní jẹ́ ẹ wá wo ẹ̀sìn Islam ní gbogbo àgbáyé lónìí so bí tó bá jẹ́ originator bó ṣe mọ̀ rí nìyẹn ẹ wà náà bí yìí sánà the same thing anything originator tó bá ti ní good follower tí follower ọba ti jẹ́ kí ọ̀gá originator oorun àwọn náà at the end of the day kí ni wọn ò ní parun tí wọ́n bá ti rántí originator yẹn wọ́n jọ rántí àwọn tí wọ́n jọ lò gbà kò sí bá a ṣe lè máa sọ̀rọ̀ ànábì gbà mí àmọ́ tó sọ̀rọ̀ àwọn sàbí ànábì tó bá ànábì lò gbà pé Sẹ́dínà Álì Sẹ́dínà Umar Sẹ́dínà kínní kan sọ báyìí pé Sẹ́dínà Abubakar ó sọ pé ànábì sọ báyìí ó sọ pé ànábì báyìí so tí wọ́n jọ lò gbà so ó ń jẹ́ kórúkọ tiẹ̀ náà bẹ́ẹ̀ sọ kí ni kọ́ mọ́ parẹ́ nídìí Islam so any work téèyàn bá ti ń ṣe tó bá ti jẹ́ originator táwọn ti emulate ẹ̀ tí wọ́n náà rí nǹkan jáde ńbẹ̀ tí wọ́n ṣe rí ńbẹ̀ tí wọ́n bá ti jẹ́ kí ni wọ́n parun kò sí ó kọ tiẹ̀ náà ò lè parun olóòtú ó sì bẹ́ẹ̀ mẹ́. ẹ dárúkọ tún pàdé lẹ́nu bẹ́ẹ̀ni nígbà òun ló originate ìyẹn máa sí ní originator of hip hop ẹ rí i pé yellow man kò tí ì sẹ́ni tó kọ hip hop before Tupac. ó lè wà èèyàn sọ pé ò lè wà kọ́ ń bẹ̀ kọ́ mọ̀ ní èèmọ̀ ẹ̀ ní hip hop kò sẹ́yìn pé nígbà tá a rí Tupac òun náà ó kàn ló láìfù ó dẹ̀ lọ torí èjì ẹ̀ kéré gan tó fi lọ lẹ́yìn ẹ̀ la rí Notorious Notorious lẹ́yìn ẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ń bring up wọ́n sì ń spring up tí kéde ìfúradé Nàìjíríà mi. Tupac ọmọ Nàìjíríà ni àbí ṣé kò gbé Nàìjíríà ń bá rà pé Ṣakiru kìíní kan náà forúkọ ẹ̀. ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n Tupac láyé mà sí ilẹ̀ mi sì mà sí. ọmọ Nàìjíríà. torí mọ irọ́ tí ọba sojú ẹni àìparọ́ ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé. so ṣé àwọn ọmọlẹ́yìn tí wọ́n wá ń bọ̀ wọ́n gbé iṣẹ́ Tupac wọ́n gbé lárugẹ ló fi wá jẹ́ pé hip hop náà wá dẹnu sí ó dàgbà tí àwọn ọmọlẹ́yìn wá ń ronú pé hip hop ni mo fẹ́ máa kọ. ṣé ẹ rí i pé hip hop tẹ́rí táwọn ọmọ wa ń kọ́ ń sìn tó fi dàbẹ́ pé òdùó ní nkí àtẹ́fí ni wọ́n yà bàrà kò ní Fuji line go to hip hop ó rè education náà na ó enhance ẹ̀ tọ́mọ bá lé education tó ti kàwé wọ́n fẹ́ ṣe music bí ó ṣe gbé music tiẹ̀ gbà máa yàtọ̀ ẹgẹ́ ìbọn mi sìn tẹ́ bá wo ọmọ yẹn ní ìsìn tí wọ́n lọ kọ hip hop tí wọ́n dẹ̀ ń rọ́wọ́ mú bẹ̀ àwọn onímọ̀ bẹ́ẹ̀ ti ń ṣe o
torí mo ti interview mo ti béèrè kan lọ́wọ́ kan nígbà tó wá sọ́fíìsì mi how do you get it wọ́n lè ṣe single track tàbí 2 tracks ẹ ti hit million nǹkan tí wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi sùn lérè tọ́jọ́ ń lójú mo ti bóyá kí ni mo ti gbàgbé orúkọ ẹ̀ mo sì máa rántí so tó wá sọ́dọ̀ mi wọ́n bá lórí release rẹ́kọ̀dù kan ẹsẹ̀kẹsẹ̀ mo ti rí BMW yìí ẹ̀ bá pè mo ní lágbájá wá ṣé rẹ́kọ̀dù tí wọ́n lò ṣe ń jò ní èèyàn mélòó ló rà torí mo gbọ́ pé wọ́n lò ṣe rẹ́kọ̀dù kan ìyìn sì gbọ́ káàkiri pé kínní wọ́n tí mo sì rí BMW ní àwa sì ní a sí ní ọ̀rẹ́ music ká tó rí mọ́tò lò gan-an àmọ́ tójú wá rí àlù jìbìtì o nídìí iṣẹ́ wa náà ni o pọ̀ kì í ṣe pé níjọ́ náà ta ṣe rẹ́kọ̀dù náà lára ẹ̀sìn nílò mọ́tò wà á ń bímọ pàrọ̀ fún mi. Kí ló wá sọ? Èsì tí ó fún mi ló ní òun gbé project yẹn lọ sí Alábàní wọ́n bá ra master tape rẹ̀ lọ́wọ́ onítọ́bẹ̀ ló ti arówó tó fi ra bí ọdún ṣòwò tó fún mi má parọ́ lẹ́yìn bí ọdún kan ìrìn ládùúgbò mi mọ́ so wọn ló ti travel ó ti lọ kinní kan bí mo ṣe bá yín sọ̀rọ̀ ìmọ̀ bí ó gólẹ̀ sí mọ́ so those are the things ṣùgbọ́n ẹni tẹ́mi kan fẹ́ràn ọmọ wa ni pé gbogbo musician fún àtẹ́rí tí wọ́n ṣe musician yẹn ọjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ kọ́lé èèyàn kọ̀ọ̀run look at baba wa Sunny Adé look at baba wa Chief Commander Ebenezer Obi and so on and so forth nígbà kan bàbá wa kọrin bàbá wa Commander Chief Ebenezer Obi wọ́n ní àràǹbádà owó òjẹ owó àpèkánukò ẹni tó kọrú orin bá ń jáde ẹ ti mọ̀ pé àwọn challenges kan ó ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn but ìgbàgbọ́ wọn kún pé kí ni iṣẹ́ àwọn olówó ń di iṣẹ́ yìí so n bò sí dé level kan nígbà wọn tún bírí sí rẹ́kọ̀dù mi wọ́n ní ṣìkìṣìkì máa mi owó wọlé dé owó lè so ohun gbogbo you can just imagine kí sáyàdé náà àná ti kọrú ẹ̀rí mo rí Kàyìndé rí tí ò lówó lọ́wọ́ mo rí Táyé Lólú tó soríire àjèkè èèyàn kọ́ o Ọlọ́run ọba mọ ni look at both of them today nídìí iṣẹ́ orin wọ́n fẹ́ yàwó wọ́n bímọ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí ń bímọ àwọn ọmọ tó ń bímọ so this music ó gba sùúrù ó sì gbà forítì kò gba jìbìtì bẹ́ẹ̀ bá kó ń lu jìbìtì níbì kan music yóò ta sí lóńtọ̀ fó wọ́n tí bá ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yóò rí bí lọ ṣùgbọ́n kókó tí mo fẹ́ ká mọ̀ ni pé whenever tí wọ́n bá ń ṣe nǹkan kankan tó mọ̀ pé ó jẹ́ oní originator ẹ má jẹ́ kí okùnfà ẹni tọ́jú originator yẹn ó kú fáǹfààní èèyàn náà ni ẹ ṣeun olóòtú. Ẹ ṣe gan-an ẹ bá dárúkọ yín. Orúkọ mi ni Everlasting Akeem Oyeleke. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ orin náà ni Everlasting Music. Bàbá fẹ́ rí àwọn rẹ́kọ̀dù yín káàkiri. Ó wà dáadáa ó wà lórí net ó wà lórí Audiomack àwọn piracy tí ò ti ẹ̀jà gbọ́ràn tí ọ̀jà gbádùn ọ̀tí ń sìn àti láwọn iléeṣẹ́ káàkiri lórí net tá a fọ́n sí tó bá dẹ̀ jẹ́ tọ́ tiẹ̀ ó fi lé ọ lọ. Ẹ̀wọ̀ náà ní ìsàyẹ̀ ti lu jára wọ́n náà lè sí Facebook tiẹ̀ o lè sí YouTube tiẹ̀ bó bá ṣe ń tà sí wọn ó ṣe máa sẹ́ndì nǹkan ẹ̀ sí ọ tó ayé ti kọjá bẹ́ẹ̀ music tiẹ̀ ti dáńsì iṣẹ́ ọwọ́ rẹ bá ti ṣe bá ti gbá tiẹ̀ ó ti parí kọ́ ọmọ jẹun lọ́nà lọ́nà ṣe.